ọlọ́ni gbogbo àwọn amójírìmù èèyàn àwọn òbílẹ̀jẹ́ èèyàn ẹ̀ ní jèrè. mo bá Ṣàgàrí sọ̀rọ̀ láyé ìgbà tiẹ̀ ọba Ọbásanjọ́ sọ tiẹ̀ mo sọ fún Babangida bẹ́ẹ̀ ni mo sọ fún Abacha bó ṣe yẹranko tó ń gbà náà. béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé kí ni ìṣòro wa àbí Ọ̀ṣínbàjò ni ìṣòro wa ni kò yé mi àbí Tinubu ni ìṣòro wa ni ṣé Fáṣọlá ni àbí Osihomhole tá a pè lálága gbogbo APC tóun ní ìṣòro wa ni àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ Àtíkù tó ló ń ọjọba tí ọ̀rọ̀ bá jẹ mọ́ tóun ní ìṣòro wa tí ò jẹ́ arújútu ara wa mọ́. Ọbásanjọ́ ọjọ́ náà tí mo tọ ọ̀rọ̀ fún ìjọ padà gbọ́ kọ̀ gbọ́ ọ̀nà tó wọ̀lú ẹ̀ látẹ̀kọ́ kò tún ṣe tẹ́ èkó mẹ́. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi plan yà fún mẹ̀kúnnù wàláhì ẹ̀yin lẹ́jẹ̀ gbogbo àǹfààní tó yẹ kí mẹ̀kúnnù ọjẹ́ ẹ̀yin nìkan lẹ kú ọ̀dọ̀ lẹ́ ń sápá gbẹ́dá káàkiri. nítorí kọ́rọ̀ ajé wa lórílẹ̀‐èdè yìí kó lè bá àtúngbé pẹ́ẹ́lí káwa náà ká tiẹ̀ ṣe nǹkan káràlú mi ò láǹfààní ẹ̀. ebi ńlá fi ti bọ́dà ní Buhari ní ẹ̀ ti bọ́dà etí ẹ̀já náà jẹun wa díẹ̀ ṣerú ráìsì tí gbogbo wa ń jẹ ṣe lẹ́yìn ń jẹ. gbogbo àwọn ọmọ tí wọ́n parí first degree gbogbo wọn pátá ti dẹ́ntì ń lọ kọ́ṣẹ́ bábà ẹ̀sì lẹ́yìn ń ṣèjọba. ẹ dákun Haúsá ní òkè ìṣòro wa ni ṣé Yorùbá ní òkè ìṣòro wa ni ṣé Ìgbò lòkè ìṣòro wa ni àwọn tí ò lóko láàrin wa àwọn bẹ́rìbẹ́rì àwọn gbogbo wọn lápapọ̀ àwọn sáwọn lòkè ìṣòro wa ẹ jẹ́ àjọ kílíà rẹ̀. iṣẹ́ ọwọ́ Ajímọ̀bí àárí. àlìfíìlù yabùkọ́. tọwọ́ Ọládọjà àárí. àlẹ́kọ̀ọ́ìlù yabùkọ́. gbogbo àwọn tó ṣáájú wọn náà lárí tí Lámú Adésínà àárí. àlẹ́kọ̀ọ́ìlù yabùkọ́. Ṣèyí Mákindé àwò tí wọn náà sí. àkàlà àárí ń tó ṣe o àárí ń tó ṣe. àlẹ́kọ̀ọ́ìlù yabùkọ́. àlẹ́kọ̀ọ́ìlù yabùkọ́ gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tí wọ́n pè lóko akálà gbogbo ẹ̀ ló ti wú tán. wáyù bùkọ́ díkìrù sọ ibi. bàbá wa ní sàbòjì ká sọ pé bọ́nà tó ọ̀dà ń bọ̀ wà ń bẹ̀ ṣe rí kálámọ̀rí tiẹ̀ náà rí bẹ́ẹ̀. gbogbo ọ̀nà t'Ajímọ̀bí ṣe gbogbo ẹ̀ náà kọ́ máa rí bí gbèsè ayé rẹ̀ ó ṣe rí. wọn náà máa lóyún. fásitì yìí sọ fún gbogbo yín o lórílẹ̀‐èdè mo ń sọ fún gbogbo yín lórílẹ̀‐èdè inna Allaha la yuflihul mujrimun. la yuflihul mujrimun. Ọlọ́run fúnra ara rẹ̀ ní gbogbo yín lẹ̀ ní jèrè. èmi náà wá mú Àlùkùránì yìí lọ́wọ́ mo fi ń búra síwájú Ọlọ́run pé wọ́n Ọlọ́run ìwọ ló ní ọ̀rọ̀ tí ń bẹ́nu Àlùkùránì yìí. mo fi súnmọ́ ìwọ Ọlọ́run mo fi wá tún jẹ́rìí pọ́lọ́ ìwọ náà lọ ń jọ lọ́run. gbogbo ẹni tí bá ń dààmú wa lórílẹ̀‐èdè tí bá ń jókè ìṣòro wa báwa kù wọ́n dànù. nǹkan márùn látàn nǹkan márùn ni ó kù ìfẹ́ nǹkan márùn ni ò ní sí mọ́ ìfẹ́ márùn ni ó kù òjíṣẹ́ láwí bẹ́ẹ̀ kó tó lọ pé bákan ṣì ń bọ̀ ayọ̀málẹ̀ pa nǹkan márùn gbàgbé márùn tó jẹ́ kókó. ọ̀rọ̀ sọ sílẹ̀ Ànábì Muhammad sọ̀sọ̀ tá kàkà tó ní. queen of music alájà mìíràn tàbí iná tàbí Bákàrà Àjàó bí rere. ó tún délẹ̀ kọ̀tún pẹ̀lú àkọ́kọ́lù kò ní ọ̀rọ̀ pọ̀tọ́ yín bàbá ilẹ̀ kéde. nǹkan márùn lakọ́lé rẹ́kọ̀dì tuntun yìí o. ó gé ayáta yàtọ̀. nǹkan márùn t'Ànábì sọ pé máa tán. àti nǹkan márùn t'Ànábì sọ pé yóò ṣẹ́kù. ó yaba yóò bí rere kí ni nǹkan àkọ́kọ́. kí ló àkọ́kọ́ nínú márùn tí Ànábì sọ sílẹ̀ gbogbo ayé pátá ṣe bí ẹ̀ ń fẹ́ mi fọ́kàn bá mi lọ. ẹ̀yin ọmọ kéwù ẹ kọjú mọ́ tìrà ẹ má dé kó lè yeyeke. àwálùwà ohun àkọ́kọ́ t'Ànábì wí ni pé yorí bùrìdù níyà ọmọ ẹ̀dá ó máa wáyé ẹ̀dá máa fẹ́ràn ilé ayé torí ìgbádùn ayé lásán. wáyà sọ́nà àìrà gbàgbé ọjọ́ ìkẹyìn ọjọ́ tọ́lọ́run ó san wá lẹ́san gbogbo ohun tí àgbáyé ṣe. òjíṣẹ́ láwí bẹ́ẹ̀ kó tó lọ pé ìgbà kan ṣì ń bọ̀ tá ó máa fẹ́ràn nǹkan márùn gbàgbé márùn tó jẹ́ kókó. ẹlẹ́ẹ̀kejì dà. yorùbá mọ́lá òun lohun tó ṣì kejì ìfẹ́ owó lohun ẹlẹ́ẹ̀kejì t'Ànábì wí sílẹ̀ ayọ̀ máa sáré owó sáré ọ̀la torí kan lè ráyé ṣe wọn ò ní kóhunkóhun láti ṣe láti wá owó rí wáyà záùnà lè záàbù wọn ò gbàgbé ìṣirò ìfẹ́ owó ò ní jẹ́ wọn rántí ọjọ́ tọ́lọ́run ó béèrè ọ̀nà tí wọ́n gbà kówó ọ̀hún jọ àtọ̀nà tán gbà fi ná. ó yẹ jago ẹlẹ́ẹ̀kẹta. kí wọ́n ṣe kà ló géré tí mò ń tún ṣóyè ṣe ń bá mi lọ. yùrí borí màálù kọ́ òun ló ṣì kẹta a ó máa pààyà nǹkan lásán
tọ́lọ́run dá sáyé bí ká máa bẹ̀rù èèyàn lásán èèyàn bíi títí wa a ó máa bẹ̀rù agbára èèyàn kó lè máa ṣe wá níbi wàyà sáúnà lè hálì kò gbàgbé ọlọ́run tó dá wa ọba ńlá tó ṣẹ̀dá ohun àmúṣagbára yé pátá alágbára pẹ̀lú agbára ẹ̀ ọlọ́run ló ṣẹ̀dá wọn mi ò ní bẹ̀rù ohun tó ọlọ́run dá tó ọlọ́run wọn bá lọ. ẹ wo ó sì kú méjì ẹ ò lè gbọ́ tán báyìí àfi kẹ́ra ọdún sídìí àti bí sídìí nǹkan márùn-ún tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí o. ẹ bá gbọ́ tẹ́ wo ẹ gbàgbé nǹkan kì í síbẹ̀ ẹ tún gbọ́ eléyìí lórí ọwọ́ fast tempo òbí rere ó yá. òde o ọ̀jọ̀gbọ́n lórí tún ti dé o tàkọ̀tún èdè alájà mìíràn tún òde tẹ́tí mọ̀ náà ni alájà mìíràn tún òde tẹ́tí mọ̀ náà ni lákọrin má kọ̀tà náà nínú olórin mo pọ́pọ́pọ̀ tún kó ìpọ̀ ó sì kún kẹ́kẹ́ torí tàlùjọ tí ó làbàwọ̀ ó yẹ tún wá gbọ́ ọgbọ́n tó kún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ni fẹ́ kọ́gbọ́n àní ọgbọ́n tó pọ̀ ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ni fẹ́ kọ́gbọ́n àlùjọ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ni tó fẹ́ jó. ẹ tún gbọ́ kan sí. bóyá o àmì ló ti dùn wọ́n o òde ti dùn wọ́n lọ. wọ́n lè mọ̀ ọ́ bá ẹ ṣíwájú ti gbafẹ́ àṣírí èdè mi wọ́n wá wọn ò rí màmá fi hàn wọ́n má fi hàn tàbí láéláé. ẹ wo ọdún sídìí àti bí sídìí rẹ́kọ̀dì tún òbí rere. sápá kọ́lé ẹni nǹkan márùn-ún ó ti jáde kó wararo kó súnra kí wìtìwìtì ló ń ta lórí gbà. marketed and distributed by Excel Films and Records International. shop one owóde police station ọ̀fà. Excel tó wà ní Taki roundabout. along Sekoni road Ògbómọ̀ṣọ́. tabadojú kojú ní ọlọ́dà ní Taki. tóbi mẹ́lẹ̀ tó wà ní Okore junction Òmùaran nípínlẹ̀ Kwara. telephone 081353988. báyẹ̀ tún lè máa rí gbogbo orin àti múfì tó jáde níléeṣẹ́ Excel Films and Records International rà ní. shop EU 18 and 16. àmì Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde níléeṣẹ́ Excel. láwọn ariwo báyìí lórí YouTube wa Excel TV. ẹ kílíkì lórí ẹ̀kẹ́ ríran wo. ọdún sídìí àti bí sídìí ẹlẹ́yìí. nǹkan márùn-ún la kọ́lé ẹ̀. rẹ́kọ̀dì tó òbí rẹ̀ ni. ó kọjá fẹnuròyìn lẹ́kẹ̀kẹ́lẹ́kẹ̀ká. ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn. ojú tó pa wo làmì náà ẹjọ́ jàkẹ́ béèrè ẹ̀ wò tábà ti pòpọ̀ wọn ti gbọ́ kó má jáde wọn ti mú ẹ̀yin fẹ́fẹ́ wà á dúpẹ́. ọ̀rọ̀ tí ẹ gbọ́ lórí tọ́píìkì tá à ń sọ̀rọ̀ lé lọ́wọ́ yìí ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ ẹ ṣe bí bọ́ yá èké ṣe Yorùbá tí mò ń sọ lẹ́yìn náà ń sọ. a ti retí kí bàbá wọn wá sí àgbáyé ṣèyí kí mo ní Nàìjíríà ló gbé tuntun jáde. látàrí bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lágbọn òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. ajá balẹ̀ ni ó ti jáde. ìṣòro Yorùbá la kọ́lé eléyìí o. ìṣòro Yorùbá. akọkọlùkọ yakimana wá sí tó wọnà jẹjẹ. gbàkúgbàkọ wẹrẹwẹrẹ àgbọ̀sọgbànú kẹtì yà fún gbogbo wa. àtàgbà tọmọdé Nàìjíríà. pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. àfàwọn rẹ́kọ̀dù ìgbé sókè. wọ́n ní àwọn aràn yòókù máa rán sí Yorùbá ẹgbẹ́ pé ṣé bó ṣe yẹ kó máa ṣe nìyẹn Yorùbá ni wọ́n ràn. bàbá wo wá sí àgbáyé tún dé. ojú balẹ̀ ọ̀rọ̀ ta ṣaraṣara. ìṣòro Yorùbá lẹ́lẹ́ yẹ tún gbà. ẹ má fojú rí ní èèyàn máa kódà pàápàá jùlọ ẹ̀yin Yorùbá yìí ẹ̀yin Yorùbá rán dáradára tí nǹkan rẹ̀ ewu. tún gbé sókè. Yorùbá báwùsá bá wò wá títí tí wọn ní Yorùbá wá asọ̀rọ̀ ànádòmí kílẹ̀ ó tó mọ́. ẹ tún gbà kan sí. ẹ bá pe Haúsá lẹ́ran alẹ́yìn náà ní kókó tá à ń jẹ ẹ̀yin Yorùbá. ìṣòro Yorùbá ẹ tún gbà. ọdún mẹ́rin làkọ́kọ́ téèyàn ọba ṣèjọba fún wa lórílẹ̀‐èdè ìjẹ́ president ni ìjẹ́ governor ni ẹ yìí sì ṣe nǹkan kankan kárí nǹkan pàtàkì kankan tẹ́ fi lọ́dún mẹ́rin àkọ́kọ́ tán ẹni ọba yìí ṣe nǹkan lọ́dún mẹ́rin àkọ́kọ́ káti mọ̀ pé jìbìtì ni ó lù wá ń bí ọdún mẹ́rin tó kù. ìkótó lélẹ̀ yóò yá. gbogbo ntí bá ń bẹ lẹ́mìí oníkálukú wa ni ká sọ jáde fọlọ́hún òde ọ̀hún ni astajib lakum lọ́lọ́hún wí ẹ pè mí kí n sì dá yín lóhùn ngbà tí ń pe ọlọ́run ní kọ̀rọ̀ pé mo fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ńbọ ni wọ́n wà ebó ń sùn. ẹ tún gbà. ọmọ tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ níta ọwọ́ ajẹ́ pé yín lẹ wá ń pọ̀ ọmọ yín lọ́mọ tí ọ̀dà ọmọ tó ń dá a níta tó sì dá a sẹ́yìn náà nù lé. ẹ tún gbà kan sí. a ní ẹ má bínú ara yín má àbí kí ló dé pàápàá. ìkótó lélẹ̀ yóò. àwọn
àwọn dankanru ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n tẹ́lẹ̀ àwọn dankan kéye tó lọ́dọ̀ tiwọn. ẹ ò tí gbọ́ kókó ẹ gbà. ẹni òfò ni ẹ ṣòfò láyé ẹ tún ṣe lálìkìyàmọ̀ ẹ̀yin rádaràda wọ̀nyí ká máa sọ̀rọ̀ Ọlọ́run láti yẹ ọdún yìí kọ́ mọ̀ tiẹ̀ wá sí ìhàn tó wọ̀ yín létí. ẹ tún gbà. èmi kọ́ ni mo ṣe pé Ọlọ́run lọ́sẹ̀ o. ẹ tún gbà. wá ṣe dáadáa tó o bá ṣe dáadáa tó o débẹ̀ tí wọn náà tún hu àwọn kàbá àbí nǹkan tí gbogbo ẹ̀ tún ń dàrú tí a ń jà lọ́tún tí a ń jà lọ́sì Àkànbí ẹnu tí mo fi yàn yìí náà ni wọ́n fi tẹ́ḿbẹ́lú rẹ o. ṣé gbọ́ bàbá wa wá sí àgbáyé Sheikh Muideen Ajani Bello audio sídà ní bcd wá sídà àkọlé ẹni sọ̀rọ̀ Yorùbá marketed and distributed by Excel Films and Records International shop one Owódé police station ọ̀fà Excel tó wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́ tó fi mélòó tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara àtọ́fíìsì Excel tó wà ní shopping U18 and 16 àmì àrẹ́nà shopping complex Bọ́ládé Òṣòdì Lagos telephone 08081353988. gbogbo rẹ́kọ̀dù olórí àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. lámàrí wo báyìí lórí YouTube wa Excel TV. ẹ subscribe sórí ẹ̀kẹ́ ríran wò. audio sídà ní bcd wá sídà pàkọ́lé ẹni sọ̀rọ̀ Yorùbá. agbọ̀túngbà wò tún wọ ní ẹ̀yin náà ra kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀. ẹ tètè lọ́ra ti yín o. Muideen Bello náà sọ wípé Ọlọ́run jásìkò ẹ̀ ó sàn lù ó. Ọlọ́run jásìkò ẹ̀. ẹ jẹ́ ká lọ tààràrà sínú ìsọjí o àtẹ́wọ́ kò ní àrò àtẹ́wọ́ kò ní àrò àtẹ́wọ́ kò ní àrò àdàbí àdá ẹni tó bá ní ní lára àdàbí àdá. Àdàbí àdá o àdàbí àdá ẹni tó bá gbógun tì mí àdàbí àdá. àwọn ènìyàn wo ló fẹ́ tún mi dá o àdàbí àdá àdàbí àdá ẹni tó bá ní mi lára àdàbí àdá. àwọn ènìyàn wo ló fẹ́ pa kádàrá mi dà nínú ayé o àdàbí àdá àdàbí àdá ẹni tó bá ní mi lára àdàbí àdá. àwọn ènìyàn wo ló fẹ́ gbàrà mi dá nínú ayé o àdàbí àdá àdàbí àdá ẹni tó bá ní mi lára àdàbí àdá. sọ bẹ́ẹ̀ lórúkọ Olúwa. àwọn ènìyàn wo ló lo àfọ̀ṣẹ lémi lórí àdàbí àdá àdàbí àdá ẹni tó bá ní mi lára àdàbí àdá. mo sọ bẹ́ẹ̀ Ọlọ́run Sámúẹ́lì. àwọn ènìyàn wo ló ń lo àwòjí láti mọ́nítọ̀ ògo mi nínú ayé o àdàbí àdá àdàbí àdá ẹni tó bá yọ mí lẹ́nu àdàbí àdá. Ọlọ́run ayérayé o. níbo la gbé ògo mi pamọ́ sí ṣé lé àlàpà ni àbí inú ilẹ̀ àbí inú igi. ayérayé o bá mi ṣe ìdájọ́ wọn ògo mi wọlé kíákíá. àdàbí àdá o àdàbí àdá ẹni tó bá yọ mí lẹ́nu àdàbí àdá. Ọlọ́run ayérayé o. Ọlọ́run ìpè mi rántí májẹ̀mú rẹ lórí ayé mi. Ó fún mi ní àṣẹ, ó fún mi ní ọ̀rọ̀, ó tún wá fìpè dá mi lọ́lá. Mo fẹ́ pàṣẹ torí pé ọmọ aláṣẹ ni mí. Ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, ogun
Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads. Kèésì mọ́nì ojú sàkàsó ọ̀rọ̀ àjẹ́ onídógó kèésì mọ́nì ọ̀rọ̀ àjẹ́ onídógó. àbúrò ṣìnà ọ̀ọ̀kan kèésì mọ́nì ìrànlẹ́ o 61 million. Kèésì wọn ní ìnáwó àbúrò ṣìnà ọ̀ọ̀kan ó bàbá jù wọn kàrí kàṣe wọn ṣó kàṣe bàbá jù wọn. $1 million àbúrò tó kọ́lá wọn bàbá jù wọn o. Kèésì mọ́nì bàbá jù wọn Kèésì mọ́nì àbọ̀rú bọ́ẹ̀ kàṣó Kèésì. àyànmọ́ tí wàá mọ́ ní lókè ló tó wá máa ń. ó wá mi ní ìwé òyà ẹ̀yà. kàṣó bílẹ̀ sàn mi yóò san ẹwọ́ mọ́. bílẹ̀ sàn mi yóò san ẹwọ́ mọ́. Kèésì mọ́nì. 61 million àbúrò ọ̀gá àbúrò àríre máa kọ́ ọ ṣe bílẹ̀ sàn bí òòtú ẹwọ́ mọ́ bílẹ̀ sàn bí òòtú ẹwọ́ mọ́ tókè tílẹ̀ tí mo ojú ìyẹ́ ẹwọ́ mọ́ wọ́n ní kó lè lẹ̀ kẹ́wọ́ o ẹni òfin ní aṣọ láyùn mi o kò lè pé nílò lóṣù ìkẹsàn mú ìgbà tí mo kọ bẹ́ẹ̀ lọ́jọ́ sí. wọ́n ní kí ló fẹ́ àdọ́kùnrin iṣẹ́ dábì máa gbábọ̀ òde wá mi kórí súnmi débi ọ̀nà àmúṣe wọn bá àbújá àwọn àlára àwọn aṣáájú. ọba alákúdà àwọn àlára àwọn aṣáájú. ọba alákúdà àwọn àlára àwọn aṣáájú Kèésì mọ́nì. ọba làmúdá àmúdá ọgá òjò ọba. èmi lọ́la bí àwọn àdó jẹ́ ti balọ̀ ló ọba làmúdá. ọba làmúdá alábí àwọn ti balọ̀ sí agbọ̀ngàn pàṣẹ. ọba làmúdá ọmọ tọkọ lọmọ tó dúró tọ́lá àmàgà rẹ̀ àwọn taríre màgà ọ̀gá pátápátá
àwọn ọmọ rírò máa kọrin o. lè ṣírò òṣè òkan. mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kábúlé ẹ̀dọ́ olówó Àlàbí. ọ̀kọ́lọ́mọ ṣínà lábúlé àdó. ó jẹ́ wọn àgbárágà ní ìlú ọmọ wọn jọ. alágbára ló lè gbà àgbára kọjá. obìnrin pẹ́ lọ́kùnrin ọmọdé pẹ́ lágbà wọn. alákọ̀wé o oníṣẹ́ o oníṣẹ́ aṣọ. ọmọ ní mọ́tò tó ń pè bẹ́ẹ̀ o. ìyá lọ́jà bàbá lọ́jà ẹlẹ́ran ẹlẹ́jà ẹlẹ́ta elépo. àwọn èèyàn gidi náà ń pè bẹ́ẹ̀ yí wá àgbára ẹ bá abẹ gọọmenti kọ́ bá túbọ̀ ṣe bá so ìbá ṣe owó ṣe kíákíá. olóògbé kàrò òṣèwò dé. orílẹ̀ ìgbà yìí. ẹ ṣe ṣe. ẹ ṣe rere. alákùá orílẹ̀ ìgbà yìí. Dáúdà bàbá Khalidi Ṣẹ́gun Bẹ́ńsímà bàbá Clinton Ṣẹ́gun Bẹ́ńsímà Oṣé Gòdìsà ilẹ̀ ogo Dẹ́nsán Gòdìsà Oṣé ọ̀pọ̀lọpọ̀ súpà ní ìlú Èkó àwọn ló lọ́nà aláṣọ yẹlẹ ò lẹ òfin mọ. ọ̀pọ̀ súpà òun ṣáni lógo. ó dé Bẹ́ńsímà ẹ bá rí wọn nínú kára. bàbá Clinton àpẹẹrẹ kùtù ṣòṣà ni àwọn ọmọ àwọn ọmọ ọ̀gá. àwọn ọmọ kan gbogbo ọlọ́kadà àmúṣọmọ jẹ́. èèyàn bàbá Clinton yanṣọ èèyàn pàṣọ kẹmí àmọṣọ ẹ dákun ẹ kì í jẹ o ẹ dákun ẹ kì í jẹ wọn yọ. ìjẹ́kọ̀ọ́ máa ń dà mí bàbá Clinton yanṣọ àwọn kan máa lò ó àwọn kan. ara olówó láàbà kàdú tálíkà máa ti láàánú sọ. ẹ̀mí à èèyàn ti jẹ́ bàbá Clinton àwọn ọmọdé ìṣúná kan lọ́wọ́. ẹ̀tọ́jú ẹlẹ́ẹ̀lẹ́ ọkọ̀ fún kẹ́ni owó iye ṣe ẹyẹ pàpọ̀ òun ṣe. ọmọ bá a sí òye ẹ̀yẹ ẹ̀tọ́jú Pòtùá ìjókòó abúlé àdá ìwọ̀n yẹn àwọn Pòtùá ni wọ́n pè wọ́n yẹn àwọn o. ẹ̀mí àná wíwé ẹsẹ̀ Àlàbí ọjọ́. èèyàn súnmọ́ Ghana yọ ọmọ òṣèré bínú. ṣé bínú sí. ó ti lé òun wa. ó ti lé òun wa ọkùnrin ìbà ẹ̀rẹ́ pàfún ọkọ̀ fún kẹ́ tọ́jú ẹni ọlá. ó náwó pẹ̀lú àgbógbó ti fi ṣe. pàfún ó náwó pẹ̀lú àgbógbó ti fi ṣe o. ẹlẹ́ẹ̀lẹ́ wa sọ gbogbo fọ̀
àwọn ti fọ̀gùn lé lápákà èyí ti pápá ẹ̀kọ́ palẹ̀ wọn December 15th of December máa sí lá kọ́ọ̀tì ọ̀fẹ́ lẹ́ẹ̀lẹ́ yẹn ní pápá ẹ̀ bá fún wọn ṣe ọkọ̀ fún kẹ́rẹ́ ìrẹsọ èèyàn tó pẹ̀lú àmúṣọ èèyàn bá náà rìn pàṣẹ ta ló ní kiri pàṣẹ kan tó máa bò. ta ló ní kí lálàbí kan tó rà gas ẹni kó bá sọ fẹ́ wọn ẹni kó bá sọ. ewé yẹn lọ́wọ́ mọ́ Pasuma yẹn o tí wọ́n jẹ́ jíjà tó wá ní ìdílé rẹ̀ o àbí inú mu lọ́ọ̀dẹ. principal mi ò ṣe kẹlẹ́kẹ̀ gbogbo. òye wọn bá làmúdá àmúdá ọkàrẹ̀ ò lẹ́ ọmọ bá ọba làmúdá o. omele Bashiru ó ṣọ́ọ̀bù. èèyàn ti jẹ́ ni wọ́n pè é mọ́ṣọ́ tó bá sùn lọ. àwọn tí ìyá dúdú ọba làmúdá àwọn bóta àwọn ọmọ ṣínà ọmọgán tí ó kan ìjókòó abúlé àdó bázo tí maríire mákò bázo 100 tí maríire mákò ògùnlé bázo èèyàn lẹ́mọ̀ ọ̀mùṣọ. lẹ́lẹ́mọ̀ mi kọ́ ajá ọ̀mùṣọ. ẹjọ́ kan máa bọ́ wá o. ẹ̀dọ̀ kan máa bọ́ wá o. ẹni máa ṣe mí lóore ẹ máa ṣe ìdúwọ̀n lọ́nà ìjọkọ̀rọ̀ ayé wa o. ẹni máa ṣàánú òbí ẹ máa ṣe ìdúwọ̀n lọ́nà ìjọkọ̀rọ̀ ayé wa o. ìyá ẹnájì kan ṣe ọba làmúdá ní òwe ìyàwó títẹ̀ ẹnájì à. Over 105. Ezekiel. Over. Nestia. Sistika emotion. Nestia lágbára lọ. Kọ́lọ́ṣọ́ àdọ́dún tó ń bọ̀ lọ àmì. Aláàfin ìwọ̀n nílẹ̀ àgàtà oṣù wọn bá. Àmọ́ ìsinmi rí. àwọn ìsinmi rí ṣòtúrí mi rí o àwọn tèmi wo sábà ìtàn tán máa rí wa lójoojúmọ́ ọmọ bọ́jọ́ máa rí pásọ o. délé sí kò ní àwo tètò láwùjọ.